àwa ò fààyè sílẹ̀ fún ẹgbẹ́ òkùnkùn ní fásitì tiwa o. Gíwá àgbà fásitì tìlú Ìlọrin ọ̀jọ̀gbọ́n Wahab Ẹgbẹ́wọlé ló ti ní àwọn kò fààyè sílẹ̀ fún ṣíṣe ẹgbẹ́ òkùnkùn ní fásitì tìlú Ìlọrin, léyìí tó mú kó yàtọ̀ gédéǹgbé sí gbogbo àwọn fásitì tó kù lóde àgbáyé. Ẹgbẹ́wọlé sọ ọ̀rọ̀ yìí lásìkò ètò ìsínu àti bíbá àwọn oníròyìn sọ̀rọ̀ tọdún 2025 yìí, léyìí tí wọ́n jọ ń tàkúrọ̀sọ ọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn nínú ọgbà fásitì ọ̀hún. Nígbà tí gíwá àgbà fásitì ọ̀hún tó ń sọ̀rọ̀, ó ní láti ọdún pípẹ́ làwọn fásitì tìlú Ìlọrin wọn ò ti fààyè sílẹ̀ fún ṣíṣe ẹgbẹ́ òkùnkùn, léyìí tó mú kí fásitì ọ̀hún kó yàtọ̀ gédéǹgbé. Ó tẹ̀síwájú pé ní fásitì tìlú Ìlọrin àwọn ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n dáńtọ́, bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ aṣíwájú akẹ́kọ̀ọ́ náà wọ́n mọ ohun tí wọ́n ń ṣe, èyí tó mú kí àlàáfíà máa jọba, tó sì mú kí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ta kété sí fásitì ọ̀hún. Nígbà tí Ẹgbẹ́wọlé sọ̀rọ̀, ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ọdún 2025 tá a wà yìí ó jẹ́ ọdún ayẹyẹ, léyìí tí fásitì Ìlọrin tó fẹ́ ṣe àrágbá yamuyamu ayẹyẹ kan níbi tí wọ́n ti fẹ́ ṣe ayẹyẹ 50 ọdún tí wọ́n dá fásitì ọ̀hún lẹ̀. Ẹgbẹ́wọlé ní báwọn ṣe ń ṣe ayẹyẹ 50 ọdún yìí, ó ní ètò ààbò tó gbópọn ó ti wà ó nílẹ̀ sẹ́ńpẹ́ ṣáájú, lásìkò ayẹyẹ àti ayẹyẹ ọ̀hún tó bá parí tán.